ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ á jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. Àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ̀mí ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti ń hùwà tó tọ́ láwùjọ wa bá ti ń hùwà tó tọ́ ò nígbà gbogbo. Ọ̀bùn ràìràì apá kejì lélẹ́yìí ó yẹ ká tẹ̀síwájú torí pásìkò gbà wá èyí tá a sọ lọ́sẹ̀ tó kọjá òun náà lá tẹ̀síwájú lá mọ̀ sọ lọ torí pé àwọn kan wọ́n ya ọ̀bùn nínú ilé wọ́n tún yọ ọ̀bùn níbi tí wọ́n ti ń tajà tó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú wa yìí lọ́jọ́ kan ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ a máa ṣe ká gbàlúmọ́ ká tún ṣọ́ọ̀bù ṣe ṣùgbọ́n ẹlòmíì èmi a máa jáde ńgbà náà ò ní rẹ́ni kankan ní ṣọ́ọ̀bù ilé wọn ni wọ́n jókòó sí wọn ní tún lé ṣe wọn ilé tán wà wọn ní tún bẹ̀ ṣe ṣọ́ọ̀bù wọn ní tún ṣe tó bá wá yá wọn wá dá ìdọ̀tí ìyẹn sójú àgbàrá tó yẹ kó rí bẹ́ẹ̀ ni àlọ́kùnrin yín mọ́ mi ibi tẹ́ ẹ ti ń tajà ó yẹ kó mọ́ Ọlọ́run tó ní ká jẹ́ mímọ́ fún àǹfààní ara wa ni ó fẹ́ ká mọ́ ká lè ní àlàáfíà ẹni tí ò bá mọ́ simple hygiene tó o bá ti ní àìsàn yóò fi ilé rẹ ṣe bùgbé ni àìsàn yóò fọ̀dẹ̀ rẹ ṣe bùgbé mọ́ ọgbọ́n tá à ń sọ ẹ̀yin ọ̀bùn ẹ yí padà o torí kó ṣe pàtàkì ó sì ṣe kókó torí pé kí ni tá a bá wà ní mímọ́ ó dára lọ́pọ̀lọpọ̀ àní àwọn olóyìnbó lọ wọ́n bọ̀ wọ́n ronú jinlẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní cleanliness òun ló next sí godliness mọ̀ bóyá ó yẹ yín ohun tí mò ń sọ ni wípé téèyàn bá mọ́ dáadáa èèyàn á súnmọ́ Ọlọ́run Yorùbá rẹ̀ nù ẹ lè lọ wádìí ẹ̀ òun nù ẹ jẹ́ kí a gbọ́n ká sì wà ní ìwà mímọ́ bá a ṣe ń gbálé wa mímọ́ ká mọ̀ sí àdúgbò wa kó mọ́ ká ṣe ṣọ́ọ̀bù tá a ti ń tajà kó mọ́ tí ìmọ́tótó bá wà àìsàn á rìn jìnnà sí wa tí ìmọ́tótó bá wà àìsàn á jìnnà sí wa ìmọ́tótó rèé ẹ̀yin àgbà náà lẹ́sọ̀ kó borí àrùn mọ́lẹ̀ ẹ kọ́ àwọn ọmọ ní mọ́tótó ẹ̀yin náà ṣe mọ́tótó níbi gbogbo ẹja ṣe mọ́tótó nílùú yìí ẹja gbà mọ́ bàdùn mọ́ kílò mọ́ kílò dáa kílò dùn wò àmọ́ fàlejò mọ́ra tílé ẹni ò bá dáa àlejò ní wáyàn mọ́ èèyàn máa dálé ayé ara rẹ̀ ṣe àbájọ táwọn èèyàn fi ya ṣọ́ọ̀bù rẹ̀ dọ̀tí náà ó ń gan òun torí ẹ̀ ló fi ń tà ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ń tún tiẹ̀ ṣe ó ń tà dáadáa ó wá ń jowú rẹ̀ ọ̀bùn ni ọ́ ó yẹ kó o yí padà ó ṣe pàtàkì ó fún àǹfààní ara rẹ̀ ní ó sàrílé mi báyìí orí gbogbo ẹ̀ ṣe mọ́ ó mọ́ tónítóní àwọn èèyàn sì wá mi wá kì í ṣàwa lọ́balọ́ba ló yẹ kí ilé wa mọ́ nìkan kì í ṣàwọn ìjòyè yìí nìkan nílé wọn gbọ́dọ̀ mọ́ gbogbo aráàlú pátápátá tí ilé wa bá mọ́ àlàáfíà yóò jọba nínú ìlú wa ẹ má jà yọ. ló wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹnìkan rárá bó ti kára ilé. kí n tó máa lọ Clemento Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni director project yìí. I am Fúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. orúkọ tèmi ni Michael obìnrin kan ṣe tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíòs ẹ máa like kẹ́dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride TJ Pride èmi náà ni olóyè Àgídìgbò nínú àgbàlá ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí àgbàlá ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa subscribe ẹ máa share èmi gangan èmi ni kábíyèsí àgbàlá ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share o ẹ máa gbádùn ẹ lọ o. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣèbínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí àgbàlá ọ̀rọ̀ tó sìn Ọláyíòyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan
kájọ gbádùn ara wa káfí ìmọ̀ kún ìmọ̀ adé máa gbádùn.